Amala Talks TV, enriching the Yoruba culture. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọmọlọ́lá Talks TV. Orúkọ mi ò yí padà, ọmọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépèjú. Kí lóhun tí mo mú fún wa lónìí? Ohun tí mo mú wá fún wa náà ni abala kejì àwọn òwe ilẹ̀ Yorùbá àti àwọn àsìkò àti ìgbà tí a máa ń lò wọ́n àti abala wo gan ni àwọn òwe yìí ni wọ́n bọ́ sí. Ṣé òwe ìkìlọ̀ ni, òwe ìpèníjà ni, òwe ìfúnni ní àrọwà ni, àbí ìgbà wo gan ni Yorùbá máa ń lò wọ́n? Bẹ́ẹ̀ ti mọ̀ pé apé lásà, apé ní ìṣe, Yorùbá ló làṣà, àwa la ní ìṣe, ọmọ Yorùbá àtàtà òun ni wá. Ọmọ Yorùbá lèmi, mo sì nígbàgbọ́ wípé ọmọ Yorùbá àtàtà òun lẹ̀yin náà. Lábala yìí lónìí, a ti ṣe abala kìíní, a ti ṣe kọjá ní bí oṣù mélòó kan sẹ́yìn. Abala kejì òun ni adé dúró ní tọjọ́ òní. Àwọn òwe yìí, ìkan nínú rẹ̀ tó dùn mọ́ mi tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀, a kì í gbà kàkà lọ́wọ́ akítì. A kì í gba àkàkà. Àwọn kan ní a kì í gbà kàtà, kò sí ní tó ń jẹ́ àkàtà. A kì í gba àkàkà lọ́wọ́ akítì. Àkàkà òun ni ibi tí ó jẹ́ téèyàn, bí ilé bàbá ọmọ tí ò gbúdọ̀ bọmọ lẹ́rù, òun ni àkàkà. Akítì ìran ọ̀bọ ni. Ọ̀bọ ni akítì, bó tilẹ̀ jẹ́ pé a ní oríṣiríṣi ọ̀bọ. A ní àwọn ọ̀bọ tó jẹ́ pé lọ́dọ̀ tiwa àkàkà gbogbo wọn sí ọ̀bọ ni, ṣùgbọ́n a ní ìnàkí, a ní oríṣiríṣi, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀bọ náà la ó ṣáà pé ìran ọ̀bọ òun ni akítì. Àkàkà òun ni ó dàbí ibi tí wọ́n ń gbé tó jẹ́ wípé wọ́n máa ń pọ̀ ńbẹ̀. Yorùbá máa lo òwe yìí wípé a kì í gbà kàkà lọ́wọ́ akítì, a kì í gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Bẹ́ẹ̀ ni, mo rò pé ó yé wa. Àkàkà àí gbà lọ́wọ́ akítì. Àkàkà ni ibi tí àpéjọpọ̀ àwọn ọ̀bọ, yálà ìnàkí, gbogbo ìtí ìbáà jẹ́, èyí ni ibi tó jẹ́ ilé wọn. A ò kì í gbà lọ́wọ́ wọn. A ò lè gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Òwe yìí, òwe ìgboyà ni. Tí ènìyàn kan bá ń dún mọ̀húrú mọ́ mi, wá ń kápá sókè, wọ́n wá mọ́ sọ fún pé lọ, àìgbà kàtà. Wọ́n wá mọ́ sọ fún pé lọ, àìgbà kàkà lọ́wọ́ akítì. Wọ́n ń gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Bí ìgbà tí Yorùbá bá lo òwe yìí sí abala òkè òkú lòkú rè, bàbá ọmọ ló lọmọ. Mo rò wípé ẹ ti rí nǹkan mú, mo rò wípé ó ń yé wa. A kì í gba àkàkà lọ́wọ́ akítì, a kì í gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Òwe ìgboyà ni. Òwe ìgboyà ni pé mọ́ lọ, yóò wá mọ dún mọ̀húrú mọ́ nílé bàbá rẹ̀, kò tó bẹ́ẹ̀. Mo rò pé ó ń yé wa. Ọ̀tá fà sókè yídé borí. Ọ̀tá fà sókè yí odó borí. Bọ́ba yóò rí ọ, tọ̀run wò ọ́. Òwe ìkìlọ̀ ni. Abala ìkìlọ̀ ló bọ́ sí. Bí ènìyàn bá lóun mo lè dogún, mo lè dọgbọ̀n, mo lè fò sókè, mo lè sọ̀kalẹ̀, ó wá sì ń ṣiṣẹ́ ibi, ń sì ń yọ̀ nínú iṣẹ́ ibi tí ń ṣe, wọ́n wá mọ́ kìlọ̀ fún pé ọ̀tá fà sókè yídó borí, bọ́ba yóò rí ọ, tọ̀run wò ọ́. Gbogbo wa náà la mọ odó tá a fi ń gún iyán. Odó yìí, ẹ mọ̀ pé bí wọ́n bá dojú rẹ̀ délẹ̀, ó ṣeé ṣe kéèyàn mọ́ rí tó wà lábẹ́ odó òun mọ́. Ṣùgbọ́n béèyàn ò bá rí, adániwáyé tó lodó, àtẹni tó gbẹ́ odó, òkùnkùn rè. Mo rò pé ó ń yé wa. Òwe ìkìlọ̀, ọ̀tá fà sókè yídó borí, bọ́ba yóò rí ọ, tọ̀run wò ọ́ o. Mo rò pé àwọn òwe wọ̀nyí ó ń yé wa. Akèrègbè ni ó júwe ibi tá ó fokùn sí. Akèrègbè, gbogbo wa náà la mọ akèrègbè, èyí táwọn ìyá wa tí wọ́n fi máa ń gbẹ́mu wá látoko.
ẹ sì mọ̀ bọ́rùn Akèrègbè ṣe rí, ẹ mọ̀ bídìí rẹ̀ ṣe rí, ẹ mọ̀ pé òun ni ó júwe ibi tí wọ́n ó fòkun sí báwọn. Ìgbà wo ni Yorùbá máa ń lo òwe yìí? Akèrègbè ni ó júwe ibi tí wọ́n ó sokùn sí ní ìgbà tí ọ̀rọ̀ bá ń dàbí pé ó fẹ́ rújú, tàbí tí ènìyàn kan ń hùwà ta ní òmùmí, wọ́n wàá sọ fún pé ẹ ṣáà fi í lẹ̀, Akèrègbè rẹ̀ òun ni ó júwe ibi tí wọ́n ó fòkun sí. Mo rò pé ó yé wa. Mo rò pé ẹ rí nǹkan kan tàbí méjì ẹ̀ ń rí mú nínú òwe yìí. Yorùbá lọ́wọ́ bọ̀ nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní bọ́ta bá di méjì, àásọ̀kan dọ̀rẹ́ ni. Òwe àrọwà ni. Ọ̀tá tó bá ti di méjì, ó mú kan, ó sọ dọ̀rẹ́. Òwe àrọwà òun lòwe yìí. Kí ènìyàn méjì mẹ́ta máa bá ènìyàn jà, ọkàn ènìyàn tí ènìyàn méjì mẹ́ta ń bá jà yìí kò ní balẹ̀, ká mọ́ ti sọ pé ogunlọ́gọ̀ èèyàn, bí ènìyàn bí 100 tàbí jù bẹ́ẹ̀ lọ wá dojúkọ ènìyàn kan ṣoṣo. Òwe àrọwà òun ni òwe yìí lọ́dọ̀ àwọn àgbàlagbà. Tí ènìyàn méjì bá dojú ìjà kọ ẹnìkan, wọ́n wá mọ́ sọ fún pé bọ́ta bá di méjì, àásọ̀kan dọ̀rẹ́ ni o. Mo rò pé ẹ fọkàn bá mi lọ, mo sì rò pé ó yé wa. Ìdí tí mo fi ń fi àwọn àsìkò àti ìgbà tá à ń lò sí nítorí ìbéèrè ni o. Bí ìbéèrè bá dé tí mo bá ní ẹ fún mi ní òwe kan pàrọwà fún yàn, n ò fẹ́ gbọ́ pé ìgbà wo lolóòtú sọ bẹ́ẹ̀, mo sọ bẹ́ẹ̀ báyìí o. N tẹ́ ṣe náà ni pé ẹ tara ṣàṣà lọ sórí ìkànnì YouTube wa, ẹ wò ó, ẹ kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì, ẹ ó rí nǹkan kan mú. Mo fi dá yín lójú, bẹ́ẹ̀ ti mọ̀ wípé n ò ní jókòó kí n mọ tutùkùtù. Ohun tí yóò jẹ́ àǹfààní fèmí àti yín, òun náà ní kúkú mọ̀ mú wá sétí gbọ̀ yín. A ò ní ké mọ́ ní gbègbè, ó gbé tọ̀ fún Rẹ̀mí. Kí ni gbègbè? Ìgbà wo ni Yorùbá ni wọ́n ń lo ọ̀rọ̀ yìí gan? A ò ní ké mọ́ ní gẹ̀gẹ̀, kó gbé tọ̀ fún Rẹ̀mí. A ò ní ké mọ́ ní gbègbè, kó gbé tọ̀ fún Rẹ̀mí. Kí ni gẹ̀gẹ̀? Kí ni Yorùbá ń pè ní gẹ̀gẹ̀? A máa wà ní ìhà yín. Bàbá wa kémọ, kò sí bá a ṣe kémọ tó, kò kúkú ní kúrò níhà tó wà hùn. Òwe pé àwíkọ́nkọ́ lójú ọlọ́rọ̀. Pé gbogbo bó kú ti wù kọ́ ọ bá mi fà tó, yín sì wí, yín sọ tẹnu mi, yín sọ ohun tí mo fẹ́ sọ, yín wí ohun tí mo fẹ́ wí, yín sì wí, kò sí tó ṣe fún mi. A ní ké mọ́ ní gbègbè kó gbé tọ̀ fún Rẹ̀mí. A ò ní ké mọ́ ní gẹ̀gẹ̀ kó gbé tọ̀ fún Rẹ̀mí. Mo rò pé ó ń yé wa. Òwe àwíkọ́nkọ́. Gbogbo bó ti wù kọ́ mọ fojú bá mi wí, kọ́ mọ fẹnu bá mi wí, yín kúkú sọ. A ò ní ké mọ́ ní gẹ̀gẹ̀ kó gbé tọ̀ fún Rẹ̀mí. Àgbà ò kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Òwe ìpẹ̀tù sááwọ̀ náà ni. Nígbà tí fàǹfà bá ń ṣẹlẹ̀ láàárín èèyàn méjì sí mẹ́ta, tí wọ́n sì wá rí pàgbàlagbà wà ń bẹ̀, wọ́n wá mọ sọ fàgbàlagbà ọ̀hún pé àgbà yìí wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Nígbà tí lágbájá àti lágbájá ń ṣe fàáfà, ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà, ẹ ò gbọ́dọ̀ wà ń bẹ̀ láì rójútùú sí. Àgbà ò kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Òwe ìpẹ̀tù sááwọ̀ ni. Mo rò pé ẹ fọkàn bá mi lọ. Ẹ̀bùn sì wà fẹ́ni tó bá pegedé láwọn abala ìbéèrè àti ìdáhùn. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ o. Ohun tẹ́ ẹ nílò ni pé ẹ mọ́ fọkàn bá lọ. Ẹ mọ́ wò ó, kẹ́sì mọ́ rí nǹkan kan tàbí méjì kẹ́ mọ́ rí mú. Òwe ìpẹ̀tù sááwọ̀, òwe àwíkọ́nkọ́. Òwe kan bẹ́ èèyàn pé mo rò pé ó ń yé wa. Ọmọdé bùrókò, ó bojú wẹ̀yìn. Àwọn àgbà ní òròbó òòjọ́ lolúwere ń pa ni. Kí ni ìrókò? Igi ni nínú igbó. Ìrókò ọba igi. Wọ́n sì ìgbàgbọ́ Yorùbá ni wípé ìrókò yìí èèyàn kan ní ń gbénú rẹ̀, ẹ̀mí kan ní ń gbénú rẹ̀. Ẹ̀mí tí ń gbénú rẹ̀ náà ń pè lólúwéré. Tí wọ́n bá wà lò pé ọmọdé bùrókò,
ó bojú wẹ̀yìn ó rò pé òòjọ́ lolúwerè pa ni. Òwe àbámọ̀ ni o. Ṣé ẹ sì mọ̀ pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n lábàámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀, ẹ̀yìn rẹ̀ ni máa ń gbé. Ẹni tó ti ṣàwọn ìwà kan, bóyá ó ti tàwọn aṣọ àgbà mọ́lẹ̀ láwọn àyè kan, ó ti sọ àwọn nǹkan kan láwọn àsìkò kan, ó ti wo àwọn ìwà ta ni ó mú mi sáwọn èèyàn kan, wọ́n wà ní nígbà tí ń bá lágbájá fa láńkàdí lọ́jọ́ kìíní àná tí ń bu tí ń ṣe mo lo gèkè mo lè sọ. Ṣó rò pé yóò mú jẹ gbé ni? Ọmọdé bùròkò ó rò pé òòjọ́ lolúwerè ń pa ni. Òwe àbámọ̀ ni. Láṣẹ Olódùmarè, èmi àti yín a ò ní kábàámọ̀ o. Ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Iṣẹ́ wo ni iṣẹ́ dé tòrutòru? Ta lọmọ ọlọ́mọ? Ìgbà wo ni Yorùbá ń lò ó? Ọmọ ọlọ́mọ lọmọ tí ì sọmọ téèyàn bí. Ẹni àmọ̀rí ìbá kú, òun náà máa ń ránṣẹ́ dé tòrutòru. Ọmọ òru là á ṣèkà, bí èèyàn kan bá ṣe lójú ọ̀sán kò ní fara rẹ̀ lọ. Ṣé ẹ ti rí ìdí tán fi máa ń rán ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrutòru? Iṣẹ́ dé tòrutòru, a mọ̀ pé téèyàn bá ṣe, àwọn Yorùbá lọ wọ́n bọ̀ lábala yìí, òwe tó kẹnu ni ṣùgbọ́n wọ́n yànnàná rẹ̀ kó lè yé wa. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ọmọ òru là á ṣèkà, ẹni ṣe lójú ọ̀sán ò ní fara rẹ̀ lọ. Ó wà ní abẹ́ ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Iṣẹ́ wo gan ni iṣẹ́ dé tòrutòru? Torí pé òru là á ṣèkà. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀, Yorùbá dùn lásà lọ́rọ̀ ní ìṣe. Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní òkùn là á ṣèkà. Nígbà tápá àtẹsẹ̀ tó bá pa lọ́lọ́, tó ní kálukú ti sùn, àsìkò yìí gan làwọn tí ó ṣiṣẹ́ ibi ni wọ́n mọ̀ ṣe. Èyí ń fàyè sílẹ̀ fún wọn náà pé mọ́ mọ́ fi gbogbo òru rẹ sùn, mọ́ mọ́ fi gbogbo òru rẹ hanrun, torí pé ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Wọ́n mọ̀ pé ó lè lọ kó mọ́ dé mọ́, ó sì lè lọ kó dé, n tó kúkú fẹ́ lọ ṣe lóru náà n tán gbọ́dọ̀ kà mọ́ bẹ́ẹ̀ ni. Nígbà tí àwọn àgbàlagbà bá rọ́mọ kan tán wá ń tì í sọ́tùn tán ń tì í sósì, wọ́n wá lọ wọ́n bọ̀ nínú àwọn ìwé ọ̀rọ̀ wọn, wọ́n ní ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀, abẹ́ ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru ló ti jáde o. Mo ti mẹ́nu ba nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó jáde láti abẹ́ ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru o. Òru là á ṣèkà, bẹ́nìkan bá ṣe lójú ọ̀sán kò ní fara rẹ̀ lọ. Wọ́n ní ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀, lábẹ́ ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Òun ló ti wá o. Àwọn àgbà ní nígbà tán bá wòye, tán wo sàkún, tán rí bó ṣe ń lọ pé ọmọ tí sì ń fà mọ́ lágbájá ọ̀n tún ti ń lọ. Wọ́n náà tún ti ń lọ. Wọ́n ti ń lo oko kinní kan, wọ́n ti ń ṣe kinní kan. Wọ́n sì kúkú mọ̀ ọ̀gá wọn. Ọ̀gá wọn ó sì jókòó sílé, yóò mọ dà àwọn ọmọ ọlọ́mọ ní síbáṣíbo. Yorùbá ó wá lọ, wọ́n ní ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. Mo rò pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó yé wa. Tí ìbéèrè bá dé, ó ti yẹ kẹ́yìn náà ní àwọn nǹkan tàbí méjì tẹ́ ò fi dá mi lóhùn ní abala tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, tá à ń mẹ́nubà lọ́wọ́lọ́wọ́ yìí.